We have come this afternoon in order to praise God. Today is 16th day of the journey. 15th day of the journey. Today is the 15th day of the journey. That we have been in the gathering of this prayer. We have prayed to God over the freedom of Chief Sunday Igboho. Today is the 15th day that we have been in the prayer. Our people watching us, we want you to continue to connect with us. Connect all others, our lovers. Wherever they are watching us, let us connect them. We use this medium to appreciate our people from America, our people from UK, Canada, our people from Canada, our people from EU, Asia, our people from Asia, Africa, our people from Africa, Australia, our people from Asia and Australia. We thank you all. We thank you for your perseverance and for your love that you have towards us. But before we proceed into prayer, we need to praise Him. By the time we praise Him, He will come closer to us and He will be able to listen to what we are saying. We want to praise God. Thank you very much. Let us praise Him. You are the miracle worker. You are the great miracle worker. You can never say you are not a miracle working God. You can never say that you are not a great miracle worker. You can never say you are not a great miracle worker. From the beginning, we know you that you are a great miracle worker. Up to
to this moment we a sì are, mọ̀ pé wọn náà ló níṣẹ́ we yẹn. still believe you are the great miracle worker. Oh yes. ẹ ò lè sọ pé kì í ṣe oníṣẹ́ ìyanu. You can never deny that you are not a great miracle worker.
When you think in that play, you bring out the song in the right place, you should bring it out. Without thinking, that is why you not bring out the song in the appropriate place. It's everybody that is singing, but not everyone knows what is singing. Except you know what you are singing, that is the time you will locate God. If the organist know what is playing, he will locate God. If you know what you are singing, you will locate God. People that know what they are watching, they will also locate God. If you know what you are doing, even though the interpreter will know, you will locate God. The song demanded that you should think in-depthly. Let's check carefully.
bá wo ibi tó rí bí ẹ tó dé sí gan jẹ́ kó máa dúpẹ́. When you know where the sun places you, you need to appreciate God. Àwọn tó wà nọ́ọ̀tì kò sí ìsinmi fún ọ. People in the north, they have no rest of mind. Àwọn tó wà ní east gan kò sí ìsinmi fún ọ. People in the east, they have no rest of mind. Wọ́n ń kú lójoojúmọ́, wọ́n ń pa wọ́n lójoojúmọ́. They are dying every day and they are killing them every day. Ṣé tó bá tiẹ̀ wá wò ó, tí mò ń sọ fún ẹ, mò ń sọ tòótọ́ pé the way bẹ́ẹ̀ mi ṣe ń react when I am doing things, bóyá òun ló ń jẹ́ k'Ọlọ́run favour tèmi. I don't know, when you do things, tó bá ti gbọ́ sínú gbàgede báyìí, bá ṣe ń ṣe nǹkan, you have to lọ kí ara ẹ with God. In the way we are doing things, when we are in a program like this, ensure you kill yourself with God. Ìyẹn ti tó láti yin Ọlọ́run lógo. That one alone is enough to praise God. Ìyẹn ti tó láti gbéga. That one alone is enough to elevate God. Àfi yọ àwọn tí wọ́n ń pa o. We are not mocking those that has been killed. Ṣùgbọ́n wọn tó wà láàyè tó tún jókòó sáàyè tó bẹ̀rẹ̀ sí ń gbé báàgì kiri kí wọ́n máa sá kiri nítorí Boko Haram. You that you are alive, you are healthy, and you are not carrying back because of Boko Haram. Yẹ kó lè yin Ọlọ́run lógo. You need to praise God. Ẹni tó bá dúpẹ́ oore tòní. The one that appreciate for today. Get prepared, òun ni ó máa rí mi gbà lọ́wọ́ Ọlọ́run. And you receive another one from God. A fẹ́ lọ yìn ní second phase. We want to praise him in the second phase. Gẹ́gẹ́ bí ìṣe wa. As our habit. Ẹ máa bá wa ká lọ. Follow us. Thank you. Ẹ ṣé. Kábíyèsí rẹ̀ Olúwa, ọba tó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Kábíyèsí rẹ̀ Olúwa, ọba tó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Kí ló fi mọ́lẹ̀ ṣe? Ó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Ó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Ó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Kí ló fi mọ́lẹ̀ ṣe? Ó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Ó fi ṣàṣàbọ̀ra. Ó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Kábíyèsí rẹ̀ Ọlọ́run, bàbá tó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Kábíyèsí rẹ̀ Olúwa, bàbá tó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Kí ló fi mọ́lẹ̀ ṣe? Ó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Lórí ayé wa, ó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Kí ló fi mọ́lẹ̀ ṣe? Ó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Ó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. Ó fi mọ́lẹ̀ ṣàṣàbọ̀ra. I will exalt you, Lord. Lord, how have lifted me above my enemy. The banner of my Lord. Hallelujah. I will exalt you, Lord. I will exalt you, Lord. How have lifted me. You have lifted me above my enemy. Baba, the banner of my Lord. I will exalt you, Lord. God, how have lifted me above my enemy. The banner of my Lord. Hallelujah. I will exalt you, Lord. I will exalt you, Lord. God, how have lifted me. God, how have lifted me above my enemy. Baba, the banner of my Lord. Baby, oh, yo, Baba. 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 Baby, oh, yo,
Olùwàjọ èmi sókè. Olùwàjọ èmi sókè. Hallelujah.
Àtẹ̀wé ẹ̀jẹ̀ kó máa ro. Adé ọ̀gá. Ọba ti wá. Ayọ̀ lógo. Ẹlẹ́rù nìyá sí ọ̀gá. Ọba ayérayé. Bàbá àwọn bàbá. Bàbá àwọn ọmọ wẹ́wẹ́. Bàbá àwọn obìnrin. Ayọ̀ lógo. Bàbá àwọn ọkùnrin. Adé ọ̀gá. Lótìtọ́ ẹ dára. Lótìtọ́ ẹ dára. Ayé ìbáyé yà wá. A nílò láti gbàdúrà o. We need to pray. A nílò láti gbàdúrà o. We need to pray. Yẹ ká gbàdúrà o. Please let us pray. Àzàtànà a tún rí pé lẹ́yìn ohun táwọn ará bíi ṣe. As at yesterday we saw lẹ́yìn ohun tí wọ́n ṣe. What they have done. A ṣì ń bẹ Ọlọ́run fún. That we are begging God on. A rí pé wọn ò dáwọ́ iṣẹ́ wọn dúró. We see that they did not stop their handwork. A rí pé wọ́n tún lọ ń sí area ọ̀dọ̀ Màmá Sunday Igboho. They went to the area of Mama Sunday Igboho place. Ẹ jẹ́ ká gbàdúrà sí Ọlọ́run. Let us pray to God. Gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá. All our lovers. Gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Wherever you are watching us. Ẹ̀yin èèyàn wa ń bí ẹ jẹ́ ká gbàdúrà. Our people here, let us pray. A ò bá rí yan àṣà gbàdúrà fúnra wa. If we do not see people, we need to pray for ourselves. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. God Jesus Christ 3 times. Ẹ pariwo ààbò Ọlọ́run tó dájú háíháí. A divine protection of God. Olúwa fi bo ìyá Sunday Igboho. Father, you to protect brothers of Sunday Ibi tó bá Igboho. wà ìyá Sunday Igboho ni ẹbí Sunday Igboho Olúwa kó fi bò á. Father, Lord, use your protection to protect them totally. Ibikíbi tó ti ń gbọ́ mi ó yẹ pariwo kẹ́kẹ́ ká sọ. Wherever you are going back. Over to you, over to you.
pariwo. I want you to shout very well. Ó pariwo. You will shout out. Aláàbò Góṣẹ́nì. Aláàbò Góṣẹ́nì. Aláàbò Góṣẹ́nì. Aláàbò Góṣẹ́nì. Aláàbò Góṣẹ́nì. Aláàbò Góṣẹ́nì. Lọ fi ilé ẹbí Sunday Igboho lọ fi ṣe ibùgbé. Oh, yes, Sunday Igboho ṣe ibùgbé. Ìwọ aláàbò Góṣẹ́nì. Aláàbò Góṣẹ́nì. Àwọn ẹ̀jáde ní ìrọ̀lẹ́ yìí. Àwọn ẹ̀jáde ní ìrọ̀lẹ́ yìí Olúwa. Lórí ìyá Sunday Igboho. Lórí ìyá Sunday Igboho. Àti àwọn ẹbí rẹ̀. Àti àwọn ẹbí rẹ̀. Àwọn ẹ̀kọ́ lọ ṣe aláàbò. Àwọn ẹ̀kọ́ lọ ṣe aláàbò. Ó yẹ pa ọkẹ́ sọ́dí àdúrà. Orúkọ Jésù. Amen. Ohun tó sọ náà ni wípé. What you are telling God is that Kàkà fi ọmọ olóore jì sí kòtò. instead of the good children to give a pit, Mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún. the light of God will direct him or her. Mọ̀nàmọ́ná tà ń sọ nípa rẹ̀ yẹn. The light we are talking about, Òun lápè ní ààbò. we signify it as a protection. Ó máa pariwo. You are going to shout at our voices. Ó pariwo You will dáadáa. shout very well. Ọlọ́run tó da àrìn àjò ọlọ́gbọ́n mẹ́ta rú nítorí Hẹ́rọ́dù. The God has scattered the 3 wise men because of Aaron. Ṣé wọ́n pé Hẹ́rọ́dù sọ fún ọkọ̀ tó wá sí ọwọ́ Jésù? The Aaron instructed whenever they set their eyes on Ó Jesus, padà wá fún tó wá jíṣẹ́ they fún should go òun. and feed him back. Ṣùgbọ́n Ọlọ́run da àrìn àjò yẹn rú. But God has scattered the church. Ọlọ́run da ìmú àwọn mẹ́ta yẹn rú. All their plans, the 3 of them, Wọ́n God scattered their padà plans. lọ́sọ́dọ̀ tàjẹ́. They did not go back to the enemy of Jesus. Wọ́n náà máa pariwo You báyìí. are going to shout out. Gbogbo àwọn táwọn bí alamí. Everyone that will stand like a smile, Láti dá ìdílé Sunday légbodò. that destroy Sunday Igboho. Olúwa dá èrò wọn rú. Scatter their plans. Olúwa dá èrò wọn rú. Scatter their plans. Gbogbo ohun tó ní lẹ́kọ̀ọ́ bí ibi. Everything that they have, Olúwa bàjẹ́ mọ́ wọn lára. God destroy them. Pásítọ̀ àdúrà. Pray that prayer, my Gbàdúrà children. dáadáa. Pray with faith. Àyàfi kí Ọlọ́run dá ìrìn àjò And rẹ̀ rú. certainly God scatter their plans. Bó bá lè dá ìrìn àjò àwọn ọlọ́gbọ́n mẹ́ta rú. If God can scatter the 3 wise men plans, Nítorí ìwà láàyè Jésù because Kristi. of the existence of Jesus, Olúwa God, torí ìwà láàyè ìdílé Sunday Igboho. because of the existence of Sunday Igboho's family, Gbogbo àwọn táwọn oníṣẹ́ ẹbí nípa wọn. every time they stand, Olúwa God, Olúwa dá ìrìn àjò wọn rú. scatter the plans. Olúwa pa iye wọn. Olúwa lọ pa iye wọn. All their things, Olúwa pa iye wọn. all their wisdom, Olúwa pa iye wọn. all their understanding, Olúwa lọ pa iye wọn. all their things. Lé orúkọ Jésù lágbàdúrà. Tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run olùṣọ́-àgùntàn ni. If it is true that the Lord is a God of good Àbọ̀ shepherd, òun kọ́ la kà nínú ìwé Psalm 23. we have read it in the book of Psalm 23. Ó máa pariwo. You are going to shout Ó máa out. pariwo. You will shout at our Ó voices. pariwo You dáadáa. will shout very well. Olùṣọ́-àgùntàn àgbà. A good shepherd. Àwọn ènìyàn sì ń bí. A good shepherd. Olùṣọ́-àgùntàn àgbà. The good shepherd. Àbòdílé Sunday Igboho gbọdọ̀ mẹ́yẹ. The protection of the God does not fail. Àbòdílé rẹ̀ sẹ́. The protection of the Kò Son gbọdọ̀ mú ẹ̀hẹ́. must not fail. Olúwa jẹ́ kí ààbò rẹ dúró digbí lórí The wọn. protection Ó yẹ fún ọmọ sọ́dí àdúrà. Àbòdílé Sunday Igboho. Ọdún ọmọdé tó mú ẹ̀hẹ́. Don't let it fail. Lórí ìyá rẹ̀. Concerning his Ó gbọdọ̀ family. mú ẹ̀hẹ́. Lórí àwọn ẹbí rẹ̀ lápapọ̀. Concerning the entire family of God. Lórí Sunday Igboho fún ara rẹ̀. Àbò rẹ̀ gbọdọ̀ mú ẹ̀hẹ́ lórí rẹ̀.
lé ẹ lọ́wọ́. Ìdílé Sunday Igboho Adéyẹmọ. Ìdílé Sunday Igboho Adéyẹmọ. Ìdílé Sunday Igboho Adéyẹmọ. Àwọn ilé ẹ lọ́wọ́ báyìí. Olúwa. Àbọ̀wọ̀ gbọ́dọ̀ mọ́ ẹ. Àbọ̀wọ̀ gbọ́dọ̀ mọ́ ẹ sá. Olúwa ṣàbọ̀ wọn. Olúwa dì wọ́n mọ́. Olúwa ṣe àbọ̀ wọn. Olúwa dì ìdílé yẹn wọ́n. Ọwọ́ ọ̀tọ̀ gbọ́dọ̀ ìlágbára lórí wọn. Ọwọ́ ọ̀tọ̀ gbọ́dọ̀ ìlágbára lórí wọn. Ọ̀tọ̀ gbọ́dọ̀ yayọ̀ sẹ́kù lórí ìdílé yẹn. Gbàdúrà dáadáa. Gbàdúrà dáadáa. Gbàdúrà dáadáa. Àlọ́ ìmọ̀ ohun tó lè ṣe. Àdúgbò kọ́kẹ́ ní ohun tó máa fi ṣe. Wọ́n bá jẹ́ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ òkúlẹ̀ yóò gbọ́dọ̀ mú ẹ̀. Àgbò yóò gbọ́dọ̀ mú ẹ̀. Gbàdúrà dáadáa sẹ́. Gbàdúrà dáadáa. Nílùú Gòmórà àti Sódómù. Bí Olúwa bá lè wo ènìyàn kan ṣoṣo. If God can heal only a person. Olúwa bá lè bu ènìyàn kan ṣoṣo nílùú Sódómù àti Gòmórà. If God can heal only a person in the Sodom and Gomorrah. Tí a dẹ̀ mú Lọ́ọ̀tì àti ẹbí rẹ̀ jáde nínú ewu. And the Lord and his family was signified out about the problem. Ohun tí Ọlọ́run lè ṣe ni. That is what God can Ó fẹ́ do. kó pariwo dáadáa. I want to shout Ó fẹ́ out. kó pariwo I dáadáa. want to Ó fẹ́ shout. tí ilé rẹ̀ ṣí. As if you know what Ó you are doing. pariwo. You will say, Olúwa. God. Ọfà tí àwọn ọ̀tá Sunday Igboho ń ta yìí sẹ́. Arrow that the enemy of the movement shot. Kò gbọ́dọ̀ wọnú ẹbí yìí sẹ́. Must not enter to the fire. Àwọn ọfà burúkú tí wọ́n ń ta yìí sẹ́. Every evil arrow. Láti dẹ́mi wọn lọ́gbọ̀dọ̀ nínú ẹbí yẹn. To destroy the family. Olúwa. Má jẹ́ kí ọfà yẹn wọlé. Don't allow the arrow to Má jẹ́ kí ọfà yẹn dénú ẹbí yìí sẹ́. allow the family to Ó yẹ kó kẹsẹ́ di àdúrà. Àwọn ọfà tí wọ́n ń ta. Every arrow that they are shot. Àwọn ọfà kú tó ń ta. Every arrow of death they were shot. Nínú ìdílé yẹn. Is to the family of Olúwa. God. Olúwa. Olúwa. Olúwa dá dúró. Ẹ̀mọ́ dá dúró. Olúwa dá dúró. Olúwa dá dúró. Ẹ̀mọ́ dá dúró. Olúwa dá dúró. Ṣé òun kà tẹ́ pariwo. You will shout out. Olúwa. You say God. Olúwa. God. Ẹbí Sunday Igboho. The family of Sunday. Àgbésórí àpáta rẹ. We place them on a rock, on your rock. Amen. Amen. Òun tá a bá gbé ẹbí èèyàn sórí àpáta jẹ́. If a family is being placed in the rock of Jesus Bí Christ, ìjì bá fẹ́ tó bá fẹ́ sọ́sì. even if there is wind that is blowing here Kò and lè there, ti ṣubú. it can never push Ṣùgbọ́n them tó down. wà lórí ilẹ̀. But the one that is on the Bí ground, afẹ́fẹ́ bá fẹ́. if there is a listful Ó lè breeze, gbé lọ. it can breeze it A away. pariwo. You are going to shout out. Olúwa. You say, A God, kọ́ ìdílé Sunday Igboho. we have planned Sunday, A but fọ́ sórí àpáta rẹ yáyé. family on the Torí máa mọ̀ wípé ilẹ̀ mìíràn. But we know that every other Ìjọrin ní. they are sitting Torí pé ilé rẹ ilé Sunday Igboho. because Sunday Ó wà lórí àpáta. is on the rock of Ìjì ò Jesus. gbọ́dọ̀ já ìdílé yìí. Wind must not blow the Ìjì ò gbọ́dọ̀ family. wọnú ìdílé yìí. Ó yẹ pé sọ́dí àdúrà. Gbàdúrà dáadáa. Gbàdúrà dáadáa. Ilé tó o bá kọ́ sórí àpáta sẹ́sì. Àti Ọlọ́run ti wà lórí ilé yẹn. Ìjì ò lè wọnú ilé náà. Àṣẹ ò lè wọlé gbọ́mọ. Ó wà gbàdúrà rẹ dáadáa. Torí pa àti tọ́lẹ̀ ìsórí lórí àpáta Jésù Kristi. Ìjì ò gbọ́dọ̀ wọ ilé náà. Ẹbí Sunday Igboho. Àwọn ilé ẹ lọ́wọ́ náà. Àti kọ́ sórí àpáta. Olúwa. Ìjì ò gbọ́dọ̀ wọlé náà. Ìjì ò gbọ́dọ̀ dání náà wọ́. Ìjì ò gbọ́dọ̀ lágbára lórí ilé náà. Gbàdúrà rẹ dáadáa. Olúwa confirm ẹ̀. Gbogbo àgbáyé lè mọ̀ dájú pé ṣé wọ́n nìkan lọ́ba lórí ayé mi. Let's pick it up.
ọ̀tá tẹ́ rí ẹ̀. Enemies that you are seeing. Ọ̀tá kì í dúró àfi tá a bá pa wọ́n. Enemies will never stop until we kill them. Gbọ̀nà ló máa gbà. They will be finding our way. Ká forúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Let us shout just like 3 times. Gbogbo ọ̀nà tí ọ̀tá bá fẹ́ gbà. Every plan or every way the enemy want to go. Lórí ìdílé Sunday Igboho. Over the family of Sunday Igboho. Ọlọ́run kó máa blọ́ọ̀kì wọn. God should continue to block them. Ẹ forúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta o. God Jesus God 3 times. Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run yìí. You the people of God. Gbogbo ọ̀nà tí ọ̀tá bá fẹ́ gbà. Every way that the enemy want to penetrate. Lórí ìdílé Sunday Igboho. Over the family of Sunday Igboho. Ẹ̀mí mímọ́ máa blọ́ọ̀kì wọn. Holy Spirit continue to block Ẹ them. gbọ́dọ̀ blọ́ọ̀kì wọn. You must block them. Ariwo sọ di àjọ. Turn it to prayer. Ọba ni ọba. Pariwo dáadáa. Shout out Lágbàá bẹ́ẹ̀ tí iye rẹ̀ ṣí. as if your understanding open. Fáráwò lo ète. Pharaoh used some strategies, Ṣùgbọ́n ète Ọlọ́run ó ju ète Fáráwò lọ. but the strategies of God supersede Pharaoh home. Fáráwò sọ ọ̀pá sílẹ̀. Pharaoh threw a star Ó di ejò. and turned to snake. Mósè sọ ọ̀pá sílẹ̀. Moses threw his own Ó star di ejò. and turned to snake. Wọ́n máa ń gbé àwọn ọdún àlùpàyídà. But they used an hanky-panky. Ọlọ́run dẹ̀kẹ̀rẹ̀ kò kì í ṣe onídá. And God is not an hanky-panky. Nínú ìrìn àjò yẹn. Along the journey. Nínú ìrìn àjò yẹn. Along the journey. Ọlọ́run jẹ́ ìrara rẹ̀. And God proved Ó himself. máa pariwo. You will show. Ó máa pariwo. You are going to show. Olúwa. You say Gbogbo God. ọ̀nà tí ọ̀pá fẹ́ bá yọ. Everywhere that enemy wants to come through. Lórí ìdílé Sunday Igboho. Sunday goes from Gbogbo ọ̀nà everywhere. tí ọ̀tá fẹ́ bá yọ. The enemy wants to Lórí come. ìdílé Sunday Igboho. Sunday goes. Olúwa. Jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ pàdé. Let them meet you. Jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ pàdé. Let them see Ó God. yẹ pàdé sọ́dí àdúrà. Jesus' name. Pray that prayer very well. Àwọn gbogbo èyí. If there is any strategy, Àbí gbogbo ọ̀nà. any way, Àbí gbogbo ètò. or any Tí plan ọ̀tá ló fẹ́ gbà. that the enemy wants to Yọ use, sí ìṣe Sunday Igboho. Sunday goes. Olúwa. Jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ pàdé. Let them Jẹ́ kí wọ́n bọ̀ wọ́n náà pàdé. Let them meet Jẹ́ together. kí wọ́n bọ̀ wọ́n náà pàdé. Jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ pàdé. Oh Lord, alágbára oh Lord, alágbára ní Ísírẹ́lì. A béèrè ààbò fún gbogbo ìdílé olóyè Sunday Igboho. We request of protection over the family of Sunday Igboho. Gbogbo wa la dúró tá a sì béèrè ààbò. Every one of us stand here for protection. Lórúkọ Jésù Ọlọ́run kó yọ̀ǹda ààbò síbẹ̀. Amen. Olúwa confirm it.
Olúwa. Gbogbo ọ̀nà. Every ways Èyí tí ọ̀tá bá ń gbà láti fẹ́ wọlé. that the enemy is trying to penetrate, Ló fẹ́ pa wọ́n lẹ́kún. that wants to make them cry. Wọ́n ní Ọlọ́run. You are God. Torí ẹ̀ la ṣe pariwo lẹ́ẹ̀kan pé alágbára ni ọ́. And that is why we shout, you are the powerful man. Ẹ̀rù jẹ̀jẹ̀ ni ọ́. You are untouchable. Gbogbo ìdílé Jésè àwa ṣe kábíyèsí. The strong man of Jesse house will pay homage to you. A gbàdúrà ó yá tilẹ̀ kó pa wọ́n gbogbo àwọn ọ̀nà yẹn. Amen. Olúwa kọ̀ fún àwọn ẹ̀. Bàbá, a fi olóyè lé ẹ lọ́wọ́. We put the sheep in your hands. Lórúkọ Jésù ti Násárẹ́tì. In the mighty name of Jesus of Nazareth. Olúwa kó dúró ti ẹ̀mí wọn. Amen. Olúwa kọ̀ fún àwọn ẹ̀. Ọ̀tá. Enemies, Wọ́n stubborn gan. they are very stubborn. Gbogbo ọ̀tá tó ń fárígásẹ̀. All the enemy that refuse to stop. Wípé àṣẹ táwọn ti pa lábẹ́ máa gé lórí ọ̀rọ̀. That the authority will be the final. Tó ń fárígá wípé àṣẹ táwọn ti pa lábẹ́ máa gé lórí ọ̀rọ̀ Sunday Igboho. The enemy that is saying that refuse that their authority will be the final over Sunday Igboho. Ọlọ́run fi rẹ̀ wọ̀n pé wọ́n ní Ọlọ́run. Amen. Olúwa kọ̀ fún àwọn ẹ̀. Your amen tonight is sick. Ọ̀tá ṣe ní kẹ́ tètè máa bírèkì nìyẹn. And that is why we say you should try to break early. Bírèkì láago mẹ́ta ẹ lè lágbára láti But by ṣọ́ta. the time you break by 3 o'clock, you have the strength to do what we are doing. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. In the mighty name of Jesus of Nazareth. Ọ̀tá olórí kunkun Stubborn enemies tó sọ wípé báwọn ti sọ yẹn ló ṣe máa rí o. that says their word is the Kò final. sí nǹkan tó lè yí padà. Nothing can change it. Ọjọ́ táwọn ní pé kó jókòó síbẹ̀ yẹn dè ló máa jókòó síbẹ̀. That the numbers of time they ask him to sit down and that is where Kò we be. sí nǹkan tó lè sọ tó máa yí padà o. Nothing they will say that will change it. Bàbá mo pè ọ́ nítorí pé wọ́n ní Ọlọ́run. Father, we call you because you are the Lord. Ẹni tó sọ bẹ́ẹ̀ jẹ́ kó rí ra ẹ̀ jẹ́ kó rí ẹ wípé ìwọ ni Ọlọ́run. Amen. Olúwa kọ̀ fún àwọn ẹ̀. Àwọn tó ń wò wá yìí a gbàdúrà fún wọn o. Our viewers, we pray for them. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá. Our viewers, we pray for Níbi tí you. ẹ ti ń wò wá. Everywhere you are watching us, Lórúkọ Jésù in the name of ẹ Jesus. ò ní ṣọkọ wọ̀ lópin ọdún. Amen. Olúwa kọ̀ fún àwọn ẹ̀. Ọ̀run ní kí n tẹnu mọ́ àdúrà yẹn. Heaven said I should lay emphasis on this. Lórúkọ Jésù gbogbo ẹ̀yin tí ń wò wá yìí. All our viewers, Mo gbàdúrà fún yín ní orúkọ Olúwa Ọlọ́run àlà. I pray for you in the name of the living God. Ẹ ò ní ṣí ọkọ̀ wọ̀ lópin ọdún. Amen. Olúwa kọ̀ fún àwọn ẹ̀. Ẹ̀mí mímọ́ ọkọ̀ tẹ́ máa wọ̀ The transport you are going to tí enter kò ní lè gbé yín dé èbúté ibi tẹ́ ń lọ. that won't take you to your right Tí destination. kò ní lè já yín sílẹ̀ kẹ́ lè máa lọ nínú ìrìn àjò yín. That will not be able to allow you for you to embark on your journey. Lórúkọ Jésù kẹ́ ẹ tó dédi ọkọ̀ yẹn. Before you get to that transport. Gbogbo ẹ̀yin tí ń wò wá lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yin tí ń gbọ́ wa. People watching us presently and the Kẹ́ people ẹ tó hearing dé us. ìdí ọkọ̀ yẹn. Before you get to that transport. Ẹ̀mí mọ́ máa ti ṣiṣẹ́ ìgbàlà yín lórúkọ Jésù. Amen. Olúwa kọ̀ fún àwọn ẹ̀. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé I am saying it for the second time ní orúkọ Olúwa. in the name of the Gbogbo Lord. ẹ̀yin tí ń wò wá yìí. People watching us. Ọdún ayọ̀ lẹ máa ṣe. Amen. Olúwa kọ̀ fún àwọn ẹ̀. Ẹ̀yin ṣọdún ìbàdàn. Amen. Ọdún ayọ̀ lẹ máa ṣe. Amen. Ẹ ò ní
ní ṣọdún ìbànújẹ́. Ọdún ayọ̀ lẹ máa ṣe. Ní ṣọdún ìbànújẹ́. Ọdún ayọ̀ lẹ máa ṣe. Oníṣẹ́ ti ìbànújẹ́. Ọdún ayọ̀ lẹ máa ṣe. Ní ṣọdún ìbànújẹ́. Ọdún ayọ̀ lẹ máa ṣe. Oníṣọdún ìbànújẹ́. Bẹ́ẹ̀ ló máa rí. Kò yí padà. Bàbá mo gbàdúrà fún gbogbo àtàjọ wa mi. Ẹ́ńjìnì yín ò ní bàjẹ́. Olúwa confirm ẹ̀. Ẹ̀yin tá a jọ wà ń bí yìí. Olúwa ṣe ọjọ́ 15. Ọlọ́run náà tá a jọ wà ń bí tá a jọ ń gbàdúrà yìí. Ẹ ò ní ṣẹ̀sìn. Àmín. Olúwa confirm ẹ̀. Ayé ò ní fi yín ṣẹ̀sìn. Àmín. Olúwa confirm ẹ̀. Ọ̀tá ò ní fi yín ṣẹ̀sìn. Àmín. Olúwa confirm ẹ̀. Lílọ bíbọ̀ yín lójoojúmọ́ ẹ ò ní rí ẹ̀sìn níbẹ̀. Àmín. Olúwa confirm ẹ̀. Wọ́n tá a jọ ń gbàdúrà yìí. Ó wí gẹ́gẹ́ bí ipò àti ìrìjọ Ọlọ́run. Ọlọ́run tá à ń gbàdúrà sí yìí. Ó máa sọ yín ní èrè iṣẹ́ tó dára. Àmín. Olúwa confirm ẹ̀. Ẹ̀mí kò rí. Àmín. Sọ yín padà. Àmín. Àbùkù wà lórí gbogbo. Àmín. Lórí ìjọ Ọlọ́run El Adonai Saboti àbùkù wà lórí ìjọ yìí. Àmín. Bàbá títa máa fi parí ọdún yìí lórúkọ Jésù títa máa fi bọ́ sọ́dún tá à ń lọ àbò rẹ kó má ṣe ṣí lórí. Àmín. Fún aláṣẹ. Àmín. Fún ẹni tó lò. Àmín. Jésù Olúwa wa. Àmín. 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 Olúwa confirm ẹ̀. A kí yín lẹ́ẹ̀kan sí. We greet you once again. Gẹ́gẹ́ tí àjọ rìnrìn àjò yìí. People that will embark on this journey together. A kí yín lẹ́ẹ̀kan sí. We greet you all. Wípé ẹ ṣé. Thank you once again. Aago 6 sí aago 7. 6 p.m. to 7 p.m. A tún ní láti tún ríra We need to see again ní ọ̀la. by tomorrow. Ọ̀la ló máa di ọjọ́ kẹfàdínlógún àbí Tomorrow is ìkẹrìndínlógún. karùndínlógún ní. Bẹ́ẹ̀ni, ọ̀la ló máa di Ọ̀la ló máa di kẹrìndínlógún. Àwa náà lè máa bá. God has confirmed it. Ilé máa rí lágbára. Yeah. Ẹ máa rí rí ẹ̀. Àmín. Àlàáfíà ni.